tó ẹ kalẹ́ o ní gbogbo tìbútòrò ibikíbi tọwọ́dà ètò yìí bá ti bá yín lásàálẹ̀ yìí ẹ̀dẹ̀ sì kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún níbikíbi tọ́dún bá ti bá yín lónìí. a sì kí yín kulé a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́. ẹ lò tóbi ọjọ́ mẹ́ta kan àti wá sórí ìkànnì gbẹ̀yìn bẹ́ẹ̀ ni a fẹ́ fi àkókò yìí a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kàn sí wa nígbà tí à ń ṣètò àti múra lọ sí ìlú tá à ń pè ní Ọ̀yọ́ John tó tú. a kí yín pé ẹ kú ànáwọ́ sí wa ẹ ṣé adúpẹ́ gidi gan mọ́ lóore ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní í pín yín nípá látòrí ẹ̀gbọ́n wa kan láti ìlú Libya tí wọ́n fi nǹkan ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n wa kan ní Newcastle bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n wa kan náà láti àwọn bàbá wa bàbá ni wọ́n láti ìlú Amẹ́ríkà bàbá àti màmá mo dúpẹ́ gidi gan mo mọ̀ lóore àti mọ́mí wa kan náà láti US láti Amẹ́ríkà again táwọn náà fi nǹkan ṣọwọ́ sí wa a dúpẹ́ gidi gan a mọ̀ lóore a sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ ṣe náà tí wọ́n ò ṣe tí ò yọ kì í ṣe pé bóyá kò wù wọ́n láti ṣe gbọ́ agbára ò sí ni a dúpẹ́ lọ́wọ́ tiwọn náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì wa bọ̀ látòrí èyíkéyìí ètò tá a ti ń bá wà látọjọ́ tó ti pẹ́ a dúpẹ́ àmọ́ lóore ọlọ́run ọba yóò máa bù sápò yín ẹ ní nákàtàkẹ́ tó máa rí mi ìná ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní ẹ ní fìbànújẹ́ lùgbà a dúpẹ́ o àmọ́ lóore o ilé àtọ̀dẹ̀dẹ̀ yín kò ní gbóná ibikíbi tẹ́yìn náà bá ti ń rí jẹ ìmu ọ̀nà náà ò ní dí mọ́ yín o lágbára lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ gidi gan mo mọ̀ lóore kí làbọ̀ tá a bá bọ̀ látọ̀yọ́ nígbà tó di déètì wo la gbéra yẹn náà on the 30th sorry 30th la gbéra tá a kúrò nílùú Èkó a ti wà lórí ètò yìí a ti tó bí oṣù kan tá a ti ń ṣe consultation lórí ibi tá a fẹ́ lọ ṣùgbọ́n nǹkan tó jẹ́ kàyéfì fún wa tó pọ̀ ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a pè tá a bá sọ̀rọ̀ látòrí wẹ́bsáìtì wọn tá a rí nọ́mbà wọn tá a pè wọ́n ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà wọn ni ò lọ mọ́ a tún wá wò pé ókè nígbà tí nọ́mbà wọn ò lọ a rà àwọn ibì kan tó jọ má dúgbò yẹn tó close káti ẹ̀wọ́ bóyá lè ríyàn bá sọ̀rọ̀ àwọn tó jẹ́ canteen tó jẹ́ bíi restaurant tí wọ́n ń lò nu ọgbà yẹn ó dàbí ìgbà tẹ́pẹ́ nìyẹn ti lo ọgbà yẹn rí ó ti lo canteen nu ọgbà booking center wọn ó ti lò rí aláti pe ẹni yẹn fortunately ẹni yẹn gbé call bàwá tó máa bá wa sọ̀rọ̀ ó ní kájẹ́ kó di Monday kó o tó lè fún wa ní explanation gidi lórí ọ̀rọ̀ Ọ̀yọ́lé pé òun máa láti pe booking center yẹn kó o ń béèrè pé alpha pẹ̀lú ìrìn àjò àti lọ sí ìlú yẹn ṣùgbọ́n kankan wà tó dáhùn lójú because tá a bá lọ fún booking wọ́n máa ní arrangement fún wa
wọ́n máa fún wa mọ́tò tó máa gbé wa láti Ọ̀yọ́ Aláàfin lọ sí Ọ̀yọ́ Ilé, wọ́n sì fún wa ní security tó máa tẹ̀lé wa lọ, wọ́n á dẹ̀ fún wa láwọn nǹkan tó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ prepare dání fúnra látọ̀dọ̀ tiwa, pé àwọn nǹkan yìí ló sábà máa ń common tó máa ń ṣe, pé but kájẹ́ kóun pè náà kóun fi mọ bí wọ́n ṣe ń prepare sí, because òun ti débẹ̀ ọjọ́ ti pẹ́. Fortunately àwọn òpin well let us go there. Agbéra Saturday. Nígbà tá a wọ ọ̀hún ní Saturday, a rí inú ọgbà yẹn tá a ti ṣe booking. Ibi tí wọ́n ti ṣe booking á tó éékà 4 tí wọ́n fi gba ilẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Orí ibi tí wọ́n space tí wọ́n ti ṣe booking tẹ́ bá fẹ́ lọ tọkọ Old Ọ̀yọ́ National Park sí, pé ẹ fẹ́ lọ sọ́yọ́ Ilé fún visiting fún tourist ní abẹ́wọ̀ tẹ́ bá fẹ́ lọ sí mbẹ̀. Ibẹ̀ ni ẹ máa ti ṣe booking náà, máa ti ṣe arrangement gbogbo ẹ ṣe fẹ́ lọ fún yín. Nígbà tá a débẹ̀, nǹkan tá a bá tá a ń rí ó yàtọ̀ gédégbé sí gbogbo preparation tá a bá lọ. Tẹ́ ẹ bá wo náà gbà tí mo fi hàn yín lórí YouTube yẹn, ẹ rí wípé ibẹ̀ yẹn wọ́n ti lò gbẹ̀yìn, àti fẹ́ẹ̀ lé lóṣù, àti fẹ́ẹ̀ lé lọ́dún kan sọ́dún méjì. Canteen tari tó sẹ́ẹ̀tì lórí website wọn, tó yẹ pé ibẹ̀ láti rí phone number ẹni tá a pè tó manage canteen yẹn at that time. Bàtà débẹ̀ wọ́n ti scatter ẹ̀kọ́ tẹ̀ sí nǹkan tí jẹ́ canteen bẹ̀ mọ́. Ebi ń pa wá, àlè jẹ́ ń bẹ aláti jẹ rẹ̀ lọ síta lọ wá oúnjẹ káàkiri. A rí ibẹ̀ bí wà tẹ́ pé wọ́n lò mọ́ ọ́fíìsì tán ti ṣe búkì yẹn, pé ó dàbí ìgbà tán ti abandon ẹ̀ tí wọ́n lò mọ́. Tẹ́ bá wo fídíò yẹn dáadáa, ẹ rí pé ọlọ́pàá nìkan ló attend sí wa, àwọn tó ṣọ́ gate yẹn, torí pé federal government Nàìjíríà ló ní. Wọ́n ti gbà kúrò lọ́wọ́ state àti ọwọ́ àwọn ọmọ ìlú. Ọwọ́ federal government Nàìjíríà ló manage National Park Old Ọ̀yọ́ Ilé, booking center wọn àti National Park àtọ̀yọ́ Ilé gangan under federal government ló wà. Kíní kan wà tó bà mí nínú jẹ́, tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi. Bí ibẹ̀ yẹn ò bá ṣe jẹ́ ètò ọrọ̀ ajé fún orílẹ̀ Yorùbá tó, ẹ mọ̀ pé tí federal government Nàìjíríà bá manage, àwọn tó manage epo tí ń fún wọn ní dọ́là tí ilé epo fi kú mọ́ wọn lọ́wọ́ NNPC, so ní wọ́n manage National Park Old Ọ̀yọ́ Ilé. Ẹkún gbọ̀n mi, mo kàn rú báyìí ni pé àwọn kìíní kò ń ṣèyàn Yorùbá ló yẹ kó máa ṣẹlẹ̀ sí. Gbogbo adúrú ètò àti wàhálà àti làálàá àwọn baba ńlá wa, ọ̀rọ̀ Nàìjíríà yìí náà ní ń fún fìtì ẹ̀ mọ́ wa lọ́wọ́, tí ń dàrú, tí òjò lójútùú. Wọn ò mọ mí ní nǹkan tí wọ́n gbé dání. Ìgbà tí wọ́n fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú, àwọn ọlọ́pàá yẹn ní ọdún wo ni wọ́n ti lọ sí National Park Ọ̀yọ́ gbẹ̀yìn, pé ibẹ̀ làwọn bandits ń gbé, tí wọ́n bá ti jíyàn gbé inú igbó yẹn ni wọ́n ń sá lọ. Bandits kẹ̀. Ara wa kọ́kọ́ balẹ̀ náà pé bandits kí ló dé. Ó ní kódà àwọn sọ́jà kankan wà mẹ́ẹ̀ báyìí tó ṣà ń try láti lé wọn. Ẹ mọ̀, ìlú tó tóbi ní Old Ọ̀yọ́ Ilé o, ìlú tó tóbi. Ẹ mọ̀ pé ogun ni wọ́n fi gba ilẹ̀ yẹn débi tí wọ́n gbà dé yẹn. Ogun ni wọ́n fi set up Ọ̀yọ́ Ilé, Ọ̀yọ́ Ọjọ́un, Ọ̀yọ́ Katunga. Ogun ni wọ́n fi set ẹ̀ up. Tẹ́ bá wá wo ohun tílẹ̀ yẹn fi tóbi, kì í ṣe bí ilẹ̀ Èkó, according to information tá a gbọ́ mbẹ̀ yẹn, pé ibẹ̀ yẹn tóbi gan. Tẹ́ bá kúrò láti Ìgbẹ́tì, tẹ́ kúrò díẹ̀ látara Ìgbẹ́tì, láti ibẹ̀ títí dé ibi tó hẹ́ndì sí, kì í ṣe ìrìn àjò 3 hours. Ó lọ forí sọ Jẹ́bà gbẹ̀m, àti Jẹ́bà ó lọ fò, ó lọ kan odò Ọya gbẹ̀m.
ibẹ̀ yẹn tóbi, mo ti láwọn èèyàn tí mo sẹ́ndì máàpù yẹn sí kan lọ wo máàpù bí odò Ọ̀yọ́ lè ṣe rí. Kò sẹ́ni tó máa rí tí ò ní mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn bàbá yẹn kò yẹ kó bàjẹ́. But ẹ mọ̀ àwa ò dákẹ́ lórí ìrìn àjò wa, because jọ́nà lọ́run bá ṣe gbọ́ gbogbo information yẹn tán, we left Lagos around 6 a.m. láàárọ̀. Nígbà tá a máa dọ́yọ̀ Awọ̀yọ́ torí pé àdáná bó tààrà ni Awọ̀yọ́ nìkan bíi around 10 ládọ́yọ̀. Nígbà tá a dẹ̀ wọ̀yọ́ táyé gbogbo wúrewúre gbà tí wàá fi tó 12 a move 12 la move kúrò lọ́yọ̀ọ́ aláti gba Ọ̀ṣun state lọ. Nígbà tá a dọ́ṣun a lọ sí ìlú tí wọ́n ń pè ní Èkó Ìdí àti Èkó Àjàlá. Mi ì tí ì fi àwòrán ìlú méjèèjì yẹn hàn lórí ìkànnì yìí. Mo wọ ìlú méjèèjì. Bàtà dẹ̀ kúrò ń bẹ̀ apàdà wá sí Òṣogbo la sùn. A tó fèsì Èkó níjọ́ Sunday. Bọ́n kankan tí mo fẹ́ fààyàn bẹ̀ tó tóbi nínú ìrìn àjò yẹn. Bàtà dé Ìkìrun, because kò sí bẹ́ẹ̀ fẹ́ dé Èkó Ìdí Èkó Àjàlá tẹ̀ ní dé Ìkìrun. A ṣe ìwádìí ráńpẹ́ lẹ́nu àwọn àgbààgbà tá a bá jókòó láwọn ààyè kan pé kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú Ọ̀yọ́ ilé gan tó fi dà báyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn mú àwọn èrò àtìtàn tí wọ́n ti gbọ́ nípa ẹ̀ wípé Ọ̀yọ́ tẹ̀ ń wò tó tú kì í ṣojú lásán wọ́n fi tú Ọ̀yọ́. Ọ̀yọ́ ilé tó tú kì í ṣojú lásán náà fi tú, torí ibùdó ogun ni. Tí ò bá tú nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ìlú ò ní gbé láwọn agbègbè yẹn, nítorí pé ní tí Aláàfin ń dá lára níbẹ̀ kì í ṣe nǹkan kékeré ni. Pàápàá jùlọ àwọn òyìnbó ò ní opportunity àti lè rí Nigeria control. Gbogbo èmi ní gbogbo tó wá padà wá ṣẹlẹ̀ amalgamation 1914 kankan kò ní lè wáyé because Aláàfin ò ní gbà, torí ń gbà yẹn òun ní command àwọn òyìnbó, wọn ò rò gangan command níbi tí agbára yẹn pọ̀ dé. Àwọn òyìnbó wà lára àwọn tó fogun ja Ọ̀yọ́ lé. Nítorí ẹ̀ tí mo fẹ́ fàyọ nínú tí mo rán sọ yìí, mo fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fúnran Yorùbá àti fún gbogbo àwọn tó jẹ́ aṣíwájú ńlẹ̀ Yorùbá lénìí tí wọ́n máa ń dá kelúkelú tí wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ ta ló lè mú mi. Bọ́yọ̀ ṣe ní agbára tó nígbà yẹn, Ọ̀yọ́ ti ṣe àwọn ìlú kan torọ́pọ̀ ọ̀lọ́pọ̀ ìlú ni Aláàfin náà fogun tú lákòókò yẹn, tí kì í ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ onílẹ̀ ni, bí àwọn orílẹ̀ Tápà, orílẹ̀ àwọn Ànàgó wá sí bá ilẹ̀ Dàòmí ń bí. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ìlú ni Aláàfin fogun jà tó tú wọn táwọn náà ní ibùgbé tiwọn mọ́. Gbogbo àwọn ìlú yìí kì í ṣe Fúlàní nìkan ló ja ogun yẹn, ọ̀pọ̀lọpọ̀ forces ló wá láti ta tógun. Kì í ṣe físíkà náà fi bá Ọ̀yọ́ jà náà fi tú Ọ̀yọ́ o. Ẹni tó lè bá Ọ̀yọ́ múlẹ̀ ní físíkà kò sí lákòókò yẹn, kò sí. Ṣùgbọ́n spiritually náà attack Ọ̀yọ́. Ó ní ò jẹ́ kí nǹkan abẹ̀mí wà lórí ilẹ̀ yẹn mọ́ tó jọmọ́ èèyàn abẹ̀mí ni ò fi sí lórí ilẹ̀ yẹn mọ́. Kódà bá lọbẹ̀ lọ dá kankan lẹ́kọ̀ọ́ yóò tú ni, torí yẹ̀pẹ̀ orí ilẹ̀ yẹn níbi táwọn àgbàlagbà sọ àṣírí rẹ̀ dé tó bá bù lọ sí inú ilé kan, inú ilé yóò tú gbẹ̀yìn ni pẹ̀lú tí wọ́n sà sórí ilẹ̀ yẹn. Kì í ṣe ojú lásán. Nígbà tí forces yẹn fẹ́ wọlé, àwọn aráàlú ò fura, wọ́n gbèjòrú sára wọn gbogbo àtàwọn láwọn àfáà ń wọlé wá láti Mali, wọlé wá káàkiri, tí wọ́n ń wọlé wá tí wọ́n ń mẹ́sìn wá sọ́yọ́. Ibẹ̀ ni wọ́n ti ń bo nǹkan mọ́lẹ̀ nílùú Ọ̀yọ́ ń gbà yẹn tí wọ́n fura, tí wọ́n fi tú Ọ̀yọ́ nù. Wọ́n tú tí ò di nǹkan kan. Pẹ̀lú mọ̀ sí àwọn Ìlọrin ní gbogbo ìrìn àjò yẹn, àwọn ìlú pọ̀ tó sowọ́pọ̀ lórí Ọ̀yọ́ tí wọ́n tú tógun. Ní tó sì ṣe Ọ̀yọ́, kí ló fà tí agbára ogun fi ká Ọ̀yọ́, màá sọ lónìí.
ìdí nìyí tó gbé mi wá gangan. Ẹ ti máa gbọ́ nínú ìtàn àti àṣà mọ́ bàbá wa pé ó pẹ́ kí Ifá tó wọ ìlú Ọ̀yọ́ lọ. Àwọn ará Ọ̀yọ́ ò tètè gbàgbọ́ nínú Ifá, wọn ò fọ̀rọ̀ Ifá ṣe, wọn à fi Ifá tẹ Ọ̀yọ́. In tó fa Ọ̀yọ́ tó fi túnú o, wọn à fi Ifá tẹ Ọ̀yọ́. Bí wọn ṣe fi Ifá jọba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ náà wọn ò fi Ifá tú tẹ̀. Kíní kan wà tí mo ń wá lọ sí ìlú Ọ̀yọ́ tó lágbára tí mo fẹ́ tápá aríbi wọ Ọ̀yọ́ lé níjọ́ yẹn ni. Nǹkan kan wà tá a fẹ́ dìmú ń bẹ̀ tí wọ́n ń pè ní ojú alálẹ̀. Ojú alálẹ̀ yẹn la fẹ́ lọ, a fẹ́ wò ó bóyá ojú alálẹ̀ yẹn bóyá bẹ́ẹ̀ ni wọ́n ti ní àbọ̀dé ti wá àbí kó jẹ́ pé kò sí tí ń jẹ́ ojú alálẹ̀ lọ́yọ̀ọ́ lé. Nǹkan méjì tá a bá lọ gangan nìyẹn. Torí ẹ̀ ní àjò yà ṣe gbọ́dọ̀ tuntun rìn, ó ní tá a fẹ́ fàyọ́ ń bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ mo ti sọ̀rọ̀ nípa agbára ìran Yorùbá pé máa sọ̀rọ̀ lórí ẹ̀, ó wà lára nǹkan tá a fẹ́ lò láti fi sọ̀rọ̀, láti fi back ẹ̀ up. Nígbà tá a débẹ̀ àbá bí Ìlọrin ṣe jẹ́ ìlú àwọn àfáà yẹn, ojú alálẹ̀ ń bẹ Ìlọrin, ojú alálẹ̀ ń bẹ Ìlọrin. Ìyí tí wọ́n sì dánwò lọ́yọ̀ọ́ Aláàfin lọ́yọ̀ọ́ lé tí wọ́n fi tú, wọ́n dánwò s'Ògbómọ̀ṣọ́. Nígbà tó àwọn ará Ògbómọ̀ṣọ́ lọ invite àwọn àfáà wa, àfáà Límì kan náà ti Ìlọrin yìí, òun náà ni àwọn ará Ògbómọ̀ṣọ́ invite wá sí Ògbómọ̀ṣọ́ kó wọn bá wọn rí nǹkan mọ́lẹ̀ kó Ògbómọ̀ bá ja ìlú àwọn. Ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ gbọ́n púpọ̀, àwọn alágbára sì ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́, àwọn tí wọ́n lójú inú àti tìta tí wọ́n fi ń ríran wọ́n ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n tètè rí wípé ewu ní kíní yìí, tá máa gba àfáà Límì lálejò tí wọ́n ń bo nǹkan mọ́lẹ̀, possibility wà kí wọ́n tú Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe tú Ọ̀yọ́. Àwọn tètè lọ lo àwọn ẹ̀rọ tí wọ́n lè fi pa, torí àfáà Límì ẹmọ́jẹ ń tẹ̀yìn jẹ orí nǹkan mọ́ Ògbómọ̀ṣọ́ náà. Bọ́n tí wọ́n fi tẹ Ògbómọ̀ṣọ́ kó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé. Gìrìwó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé, ètùtù ni wọ́n fi tẹ Ògbómọ̀ṣọ́. Gìrìwó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé, ètùtù wọ́n fi tẹ Èkó. Gìrìwó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé, ètùtù wọ́n fi tẹ Ìlọrin. Gìrìwó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé, ètùtù wọ́n fi tẹ Ilé-Ifẹ̀. Gìrìwó wọ́n fi tẹ Ọ̀yọ́ lé, ètùtù wọ́n fi tẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú ilẹ̀ Yorùbá. Ọ̀yọ́ lé nìkan ni wọn ò fi tutù tẹ̀, tó jẹ́ pé tí wọ́n fi tẹ̀ náà ní Gìrìwó. Gìrìwó náà ló padà wó Ọ̀yọ́ lé. Torí ẹ̀ láṣẹ mọ́ sọ fún àwọn èèyàn tó máa ní pé bóun ti Ifá ti jẹ́, Ifá mọ̀ jẹ́ pàtàkì púpọ̀ nínú ìrìn àjò. Ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀yìn jẹ, Ifá jẹ́ pàtàkì púpọ̀ nínú ìrìn àjò. Gbà wọ́n tó Ẹ̀gbá tẹ̀ tí wọ́n fẹ́ tẹ Ẹ̀gbá tòní táwọn yìí, ọ̀pọ̀lọpọ̀ ètùtù ló lọ sí o tí wọ́n fi tẹ ìlú Ẹ̀gbá tẹ̀ wọ́n yìí. Torí ẹ̀ ní gbogbo àwọn ìlú wọn ṣe ní odù Ifá tí wọ́n fi tẹ̀ wọ́n. Ẹ lọ béèrè ọ̀rọ̀ tí mo sọ dáadáa, odù Ifá wọn fi tẹ Ọ̀yọ́ lé. Ọ̀yọ́ tòní ni wọ́n fi olè lódù Ifá tiẹ̀, bọ̀ Ọ̀yọ́ lé ìgbà yẹn Gìrìwó wọ́n fi tẹ̀. Tẹ́ ẹ bá rí ẹ̀rí nù ṣe sí Ọ̀rànyàn gan, Ọ̀rànmíyàn fúnra lára rẹ̀ ò fi gbogbo ara jókòó sọ́yọ́ lé, ó kàn tẹ̀bẹ̀ dúró fún ibùdó ogun, ó sì move out. Move out ìgbà tó máa padà wá bẹ̀ tó rí Pájàká ọmọ ẹ̀ tìjọba ló padà, Ilé-Ifẹ̀ ló padà kú sí, kò kú sọ́yọ́. Nǹkan tẹ́ fi mọ̀ nínú ìtàn kan tí mo sọ fún yín pé oríko l'Ọ̀yọ́ jẹ́ fún Ọ̀rànyàn, oríko ibùdó ogun, kò fi bẹ̀ ṣe lé. Àwọn èèyàn tí wọ́n rí pé àlàáfíà wà ń bẹ àti kógun mọ́jàlú tí wọ́n jókòó tì ń bẹ̀ pé ogun ò lè jábẹ̀, òun ló jẹ́ kí èrò ó pọ̀, nítorí Gìrìwó ti bẹ lọ́wọ́ wọn gbà yẹn àtàwọn akọni tí wọ́n kó sòdí lọ́yọ̀ọ́, tó jẹ́ kí ìlú Ọ̀yọ́ wà bó ṣe wà nìyẹn, ló jẹ́ ó tóbi. Ṣùgbọ́n at the end of the day kí ló padà ṣe? Wọ́n padà tú, because
òun ni mo ṣe ń fi eléyìí ṣe wọ́n ní fún gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tí ń dá kelúkelú pé kò sẹ́ni tó lè mú mi, kò sẹ́ni tó lè mú mi, kò sẹ́ni tó lè mú mi. Táwọn èèyàn bá jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá rìsáàchì lórí rẹ̀, tí wọ́n bá rí ibi tó kù sí, wọ́n ó padà yọ èmi kúrò lára rẹ̀ níjọ́ kan. Ìdí nìyí tá a fi ń sọ fáwọn èèyàn pé ẹ fọgbọ́n ṣe é. Àwọn NEPA tó ti múná lọ, ẹ fọgbọ́n ṣe é, ẹ sì fi ète inú ẹ fi rìnrìn àjò ayé yín kó má bàa já sí jákujàku. Ìrìn àjò tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́lé tọ́yọ́lé fi di pọ̀ẹ́ntúká, ẹ̀kọ́ ni fún gbogbo alágbára ńlẹ̀ Yorùbá. Ẹ̀kọ́ ni, ẹ̀kọ́ ni. Kíní yẹn ọ̀dọ̀ yìí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́ bá wò títí. Nígbà tí wọ́n gbọ́ olóyè Bọ́lá Ìgè, bàbá wa Bọ́lá Ìgè, ẹ̀rí bí wọ́n ṣe mú àwọn náà. Túẹ̀ nǹkan tí wọ́n mú wọn. Gbogbo ẹ̀ jùlọ, èmi ní ẹ má rí ṣọ́ọ̀ṣì o, mi sì ní ẹ má rí mọ́sálásí. Ṣùgbọ́n tó bá jẹ́ ètò àwọn bàbá wa tí wọ́n máa lò, ẹ má fi ilẹ̀. Ẹ̀kọ́ tí kìíní yẹn kọ́ wa nìyẹn. Gbogbo Ọ̀tànyọ́ tẹ́ bá lọ ka Ọ̀tànyọ́ láti òní dọ́là, ẹ̀ ní tírésìsì fá nínú ìrìn àjò wọn. Àfi Gìrìwó, ìlú yẹn nìkan ṣoṣo láti rí tí igbákejì ọba tọba ń dọ̀bálẹ̀ fún. Ọ̀yọ́lé ló ti ṣẹlẹ̀. Ọ̀yọ́lé ló ti ṣẹlẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá yòókù ẹ lọ wò ibi tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹ lè rí. So a lot of errors ó wà. Àwọn amòye wọ́n ti máa mọ̀ pé ìlú tí ó tù ní, tó bá jẹ́ pé wọ́n fi Ifá tẹ̀ ni, gbogbo tó padà ṣẹlẹ̀ yẹn Ifá sọ gbogbo ẹ̀, wọ́n ti sọ ètùtù ẹ̀ dànù. Gbogbo ogun tó ja Ọ̀yọ́lé ò ní ṣẹlẹ̀ láíláí. Òun làwọn ìlú tẹ̀ ń wò tó wà ń bẹ̀ lẹ́yìn. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa Boko Haram, ẹ rí i pé nígbà tí ogun Fúlàní wá padà dìde ní 1840 tó fẹ́ jalè Yorùbá padà, ibi tó gbà wọlé yẹn kì í ṣe ibi tó yẹ kó gbà, ibi tó wọ́ ti bà wọ́n nìyẹn. Ìgbà tí wọ́n tún Ìbàdàn tòní ìtẹ̀, ẹ lọ wọn tí wọ́n fi tẹ Ìbàdàn tòní, ẹ rí i pé gbogbo àwọn akọni tó wá láti ilẹ̀ Yorùbá wọ́n dára wọn jọ ni wọ́n kóra wọn jọ, wọ́n fi sẹ́tù sílẹ̀ sí Ìbàdàn. Ẹni tí ó wà láti Ilé-Ifẹ̀, ẹni tí ó wà láti Ìjìgbò, ẹni tí ó wà láti Ìṣẹ̀dùnrin, ẹni tí ó wà láti Ẹ̀fọ̀n Alàyè, wọ́n ṣe kóra wọn jọ nu Ẹ̀gbá, nǹkankan, Ìjẹ̀bú, wọn náà sẹ́tù síbẹ̀ àtòwú. Ìgbà tí wọ́n dẹ̀ sẹ́tù sí Ọ̀yọ́, tí wọ́n sẹ́tù sí Ìbàdàn, gbogbo wọn ti ní àwọn ibi tí olúkálùkù wọn ti ń ṣe ètò, olúkálùkù ti ní ìsọ̀ agbára tiẹ̀. Èyí tí wọ́n fi tú Ìbàdàn jọ nìyẹn. Kò rọrùn láti rí Ìbàdàn fọ́, nítorí pé ìṣubú Ọ̀yọ́lé ó kọ́ gbogbo wọn lọ́gbọ́n. Ó jẹ́ òye ńlá for everybody wọn. Ó jẹ́ òye ńlá for everybody wọn. Àríkọ́gbọ́n ńlá ni o, ìṣubú Ọ̀yọ́lé tẹ̀ ń wò, àríkọ́gbọ́n ńlá ló yẹ kó jẹ́ fúnran Yorùbá. Torí ẹ̀ la ṣe ń pa lásàmọ̀. Ẹ wo orú tó ń ṣẹlẹ̀ sí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu lórí ọ̀rọ̀ oní bill or no bill. A ti sọ series of ọ̀rọ̀ pé àwọn ará abẹ́ ò ní gbà kí Yorùbá jó lórí fún wọn, nítorí òótọ́ ọ̀nù Yorùbá àtọ̀làjú tá a ní. Ẹ wo gbogbo nǹkan tí bàbá yẹn ń gbé yọ láti fi sẹ́tù Nàìjíríà kí ìlú yóò lè nítumọ̀. Ṣé wọ́n gbà fún? Tí mo ń sọ táwọn èèyàn understand nìyẹn. Tí mo fi ń complain pé ogun táwọn bàbá ńlá rẹ̀ jà tí wọn ò rí jà tí gbogbo ẹ̀ fi dàrú, òun ló ní Tinubu náà kò sí lókèrè sí i. Bó ṣe wá fẹ́ jà tí ó yé ń bẹ̀ kò yé mi. Pépà tó máa jáde lé ní sọ fún wa pé gbogbo àwọn akẹ́kẹ́ ti kẹ̀yìn sí gbogbo Senate pátá tó wá láti the whole north ti kẹ̀yìn sí bíìlì tax reform. Kẹta ń kalẹ̀ ní nìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ pépà parọ́ àbọ̀sọ̀tọ̀. Gbogbo ẹ̀ jùlọ mo ti sọ̀rọ̀ àwọn Haúsá fún yín dáadáa. Gbogbo tí ò bá ní favour wọn láyé wọn ò ní ṣe. Bọ̀ tó bá wá di pé Yorùbá ló wá ronú pé tí ò ní favour tiwa kò yẹ káwa náà ó ṣe. Àwọn ọmọ àlè kan láàrin wa wọn lọ máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́. Ó níbi tá a wà lénìí tá a bá dé. Mi ò ní yé sọ òmìnira Yorùbá, ẹ jẹ́ ó jẹ́
nǹkan tí ó máa kọ yín lóminú eré bómìnira ó sì bọ́ sọ́wọ́ ọ̀ràn Yorùbá ni ẹ máa sá. Ẹ má ní èrò míì tẹ́ bá ń rò pé bóyá yóò dá láti bẹ̀ yẹn wàláhì ẹ̀ ń tanra yín ni. Èmi ò ní yé sọ, mo ti sọ láìmọye ìgbà. Tó bá yá àwọn nǹkan tá à ń sọ yìí ò ní kú, ẹ padà máa rí, ẹ máa mọ ibi tá a bá dé, tá a sọ dé. Tó bá wù yín ẹ tẹ̀lé ọ̀rọ̀ wa, tó bá dẹ̀ wù yín ẹ máa wòran. Ṣùgbọ́n ká má bàa mọ yí gbàdó sẹ́yìn àpẹẹrẹ òun láriwo tá à ń pa yìí. Ṣé ẹ ti rí nǹkan tá à ń bá bọ̀ láti ilẹ̀? Ṣé ẹ rí n tójú ti rí? Ṣé ẹ ti rí mistake ọgbọ́n àgbọ́njù tí ń dálẹ̀ nílẹ̀ Yorùbá? Èmi mo lè ṣe tẹ́nìkan bá ń dá kelúkelú pé kò sẹ́nìkan tó lè dá mi mú. Kò sẹ́ni tí mo lè mú, àfẹnitọ́lọ́hun ò bá ti dá nìkan ni èèyàn kankan ò lè rí mú. Ṣùgbọ́n ilé tọ́lọ́run bá ti dá tó fowó kọ sí lórí tí wọ́n sì sọ lóko wàláhì wọn ò mú, àfi tí wọn bá fẹ́ mú lókù. Ìdí nìyẹn tá a fi ní ẹ ṣọ́ra ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ já síwájú ńlẹ̀ Yorùbá ẹ ṣọ́ra ṣe. Ẹ ṣọ́ra ṣe. Tẹ́ ẹ bá ń ráwọn èèyàn tí bá ń pè sákìyèsí ẹ máa fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n o. Yorùbá sì ní ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ń wèrè. Ọ̀rọ̀ táwa sọ lórí ọ̀rọ̀ yìí kò ní ju ṣókí báyìí lọ. À ń mú àkọ́tún ètò bọ̀. Then Ọ̀yọ́lé ìgbẹ́tẹnumọ́gi ogun ni o. À á padà dé ibẹ̀ báyìí. Gbogbo ọgbọ́n tí màá dá tí màá fi wọ̀lú yẹn ni mò ń dá lọ́wọ́. Mo gbọ́dọ̀ wọ bẹ̀ báyìí. Torí ojú alálẹ̀ yẹn mo gbọ́dọ̀ wárí. Ó ní ìtumọ̀ nínú ìrìn àjò Yorùbá. Ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ.